ọmọ gidi o ọmọ gidi ni mo fẹ́ ọmọ gidi ti Samuel ìyẹn nínú bíbélì ọmọ gidi bí Esther o ayaba nínú bíbélì o ọmọ gidi ọmọ gidi bí Muhammadu o nínú Kùránì o ọmọ gidi bí Abrahamu bàbá ìgbàgbọ́ ìjọba tún máa rè fún wa. Torí fún mi lọ́mọ gidi tó dẹ̀ fún mi lọ́mọ dáadáa. Èmi ò fẹ́ ọmọ àdìbàdẹ́. Mi ò fẹ́ kí iná bà lọ́mọ. Àní mi ò fẹ́ jalejale lọ́mọ o. Pé bàjẹ́ fẹ́ rẹ́pìsì lọ́mọ. Ọmọ tó máa gbogbo ẹbí ga ní kí bàbá fún mi. Ọmọ tó máa gbé mi nígbà tí bá dàgbà o. Ọmọ tó máa pọ̀ mí gẹ́gẹ́ sí i ni mo fẹ́. Ọmọ tó máa ra mọ́tò fún mi pẹ̀lú legit money o. Owó tó legit o, owó gidi. Ọmọ tó máa fi ìbọn pa wà láyé mi ò fẹ́. Ọlá fúrẹ́tì o, mi ò fẹ́. Ọmọ tó bàbá mi nígbà tí bá dàgbà mi ò dẹ̀ fẹ́. Àsọ̀fàlẹ̀ àǹfààní lágbára Olúwa. Lọ́jọ́ ẹ̀yẹ rẹ̀ ọlá fúrẹ́tì o, mo máa tún gbà o. Ọmọ tuntun àlejò ayé kó àbọ̀. Bàbá mi ti fìgbà kan rí ọmọ tuntun. Kò sóhun tó dàbí ọmọ. Olómi ti fìgbà kan rí ọmọ tuntun. Kò sóhun tó dàbí ọmọ. Ọmọ tuntun, ọmọ tuntun. Ṣé fóun lórí ayé? Kò sóhun tó dàbí ọmọ. Ọmọ tuntun, àlejò ayé bá bọ̀.